lórí ètò lẹ́ni àwọn kan ní a ní láti bára wa sọ nǹkan tó wà interesting kò ju pé kí ni àwọn nǹkan tó yẹ kí olólùfẹ́ méjì kí wọ́n ti mọ̀ ní àmọ̀yé wọ́n ti sọ ní àsọyé ó ti yọ̀ tún ó ti yóò sì kò sí pé ìjà kankan tún wà níbi kankan mọ́ àbí ọ̀rẹ́ mi kí ló sì wọ́n ti sọ ó ti kúnná kò ní sí pé àjọsọ báyìí o ọ̀rọ̀ yẹn ò rí báyìí nígbà tá à ń kọ́ọ̀tù kíníkan àwọn nǹkan tá a fẹ́ mẹ́nu bà lé lórí lẹ́ni nìyẹn a máa sọ a máa yànnàná ẹ̀ ìtẹ́yìn bá ròkè bóyá nígbà tí màá ti lágbájá àdẹ̀ discuss ẹ̀ abẹ́yìn tẹ̀ ṣì wà lẹ́nu ẹ̀ àǹfààní rèé fún yín láti sọ kó kúnná torí ẹ̀ tá bá ti ṣe yes I do náà nìyẹn o kò ṣe I no do again ni o once you do for life nìyẹn àbí kí ló dúró àbí bẹ́ẹ̀ ni o once you do. nǹkan tẹ́ bá ti sọ pé ẹ ti ṣe náà nìyẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ ìgbéyàwó rí ìdí nìyí tó fi jẹ́ pé lórí ètò Akiyin a wá wò wípé kí làbá tó sọ̀rọ̀ lé lórí lẹ́nìí kájọ wò lẹ́yọ kọ̀ọ̀kan kí tiẹ̀ ní àwọn nǹkan tó yẹ kí àjọ sọ fúnná dáadáa ọ̀rẹ́ mi èwo ní ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀ náà. ètò ìbí fi rí pé wà ìpọ́táǹtì tó ṣe kókó tó jẹ́ pé lóde èsì yìí in fact tẹ́ bá mójútó lọ́mọ yìí kí wọ́n gan regret ọmọ bíbí ni. ọmọ bíbí ni o. òótọ́ ló sọ. ọmọ bíbí ni torí ọmọ bíbí yìí ó ti dá wàhálà lẹ̀ láwọn homes kan láwọn ilé kọ̀ọ̀kan. ó ti dá wàhálà lẹ̀. tó jẹ́ pé ṣé mi mo sọ fún ẹ pé kò kí pẹ̀ ni ṣé kò yẹ kó mọ̀ kó tó yẹ kó ṣe sí ni. ọmọ mẹ́ta ni mo fẹ́ bí o dẹ̀ bí mẹ́rin. ṣé mi sọ fún ẹ pé 5 ni mo fẹ́ ni ìwọ kọ́ ló sọ pé ọmọ bíbí ó wá yẹ kájọ jókòó kájọ sọ̀rọ̀ iye ọmọ tá a fẹ́ bí kó tó di wípé a fẹ́ ra wa sílé ẹ̀yin ọkùnrin ẹ ti mọ̀ pé ókè o iye báyìí ni agbára yín ká lóòótọ́ àkínṣe ọlọ́run ṣé mo kọ́ máa sọ pé ọlọ́run ló máa ń mọ kíní ṣùgbọ́n ọlọ́run náà fún wa láǹfààní àti tó ìgbésí ayé wa ó fún wa láǹfààní láti plan so kó má bàa di wípé plan and control kí wọ́n ṣe gbogbo ẹ̀ náà ni ọlọ́run ló máa dictate fún wa ìgbà míì ọlọ́run máa fààyè yẹn lẹ̀ pé ká sọ káwa gbé wá bá òun adẹ́wò ṣe fún wa ìgbà míì ó máa ń dá wa lóhùn gẹ́gẹ́ bí ìfẹ́ wa káwa wò wípé iye ọmọ tá a máa bí tíyàwó ní jẹ tó jẹ́ wípé tá a bá bí wọn tó kò ní sí pé owó school ó ti di wàhálà o gbogbo làmọ́ bẹ́ẹ̀ economy ṣe rí kí ẹ̀yin ọkùnrin kẹ́ wo iye ọmọ tá agbára yín lè ká kẹ́ẹ̀dẹ̀ ti báyàwó yín sọ. kóbìnrin náà ti mọ̀ pé. ó ti wàá mọ̀ pé àwọn obìnrin kan wọ́n máa ń pè wọ́n lẹ́lẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ wọ́n sọ pé ẹlẹ́dẹ̀ ní láńgbájá o kò ṣe pọ́n dọ̀tí o. wọ́n dọ̀tí jẹ́ kí n láyé wọn. tètè sọ kán gbọ́ báyìí. ẹlẹ́dẹ̀ ẹ mọ̀ kó wá ń bí ọmọ rẹpẹtẹ tí ẹlẹ́dẹ̀ bá ti gùn nǹkan yẹn ni Yorùbá nígbàgbọ́ pé ó máa doyún tó bá dẹ̀ máa bímọ báyìí jáǹtì rẹ̀ ni ó máa kó wọn jọ ni ní Yorùbá ṣe wọ́n sọ pé ẹlẹ́dẹ̀ ní láńgbájá lẹ́pọ̀tọ̀pọ̀ ẹ̀ bá ti kọlù lẹ́ǹkan báyìí ó máa wẹ́ ó ti di oyún nìyẹn. obìnrin míì tó bá ti di pé òbí kan òbí méjì òbí mẹ́ta wọ́n ní kó lọ fètò sí lọ́spítà gan wọ́n ti máa sọ pé fètò sọmọ bíbí oríṣiríṣi family planning ló wà bóyá 3 péré ní agbára yín ká ó lè wù náà bí rè mí sìn mo wish kò jẹ́ kí bí Akin tẹ̀ bí dozen. so that ìwọ máa bí lórí 12 tẹ́lẹ̀ mú ẹ ọmọ pọ̀ lára ẹ̀ ọmọ ni ò jẹ́ ń sanra ẹni tó bá ti rí ẹ látòkè délẹ̀ kí n tẹ̀ bí 12 so that wọ́n wá ní pé president wa sọ pé ọmọ la fẹ́ máa fi gbowó wà tó wọn jọ ìjọba fẹ́ ṣọdún line up torí kíni torí owó náà ni. ìjọba fẹ́ ṣọdún báyìí ẹ máa lọ máa ṣọ wá rò pé ẹ fẹ́ ṣe ìnáwó ni ẹ bá dá aṣọ sáwọn ọmọ lọ́rùn bọ́ọ̀sì ilẹ̀ máa gbé jáde. àmọ́ náà ìsáwọ̀ ará àdúgbò àwọn lágbájá family jẹ́ ká lọ fún wọn ní chicken bákan rí pé chicken máa tò lọ ní gbogbo ẹnu ọ̀nà wọn ló máa breed wọn ni. torí ìdí èyí ká fi ètò sọ ọmọ bíbí ó ṣe pàtàkì o ṣùgbọ́n tí a bá fi tábà tó dáadáa káfòye gbé ó ṣe kó rí ó ń dá wàhálà lẹ̀ nínú ilé bíi ti báwo ló ṣe fi ń dá wàhálà lẹ̀. torí pé o mọ̀ irú mo tẹ̀ gbọ́ ìtàn kan èyí tó tẹ̀ ṣojú tèmi ẹnìyẹn ó ti bímọ 9 tẹ́lẹ̀. 9. bẹ́ẹ̀ ni eléyìí kò ń ṣe pé bóyá wọ́n ní wọ́n pé mo rí dáadáa ni wọ́n ti bímọ 9 tẹ́lẹ̀ obìnrin ti bímọ 9 lọ́pọ̀ ẹ̀ bá dẹ̀ bóyá ó ṣèṣì ní o mi tẹ̀ mọ̀ ló bá dẹ̀ tún di pé ìyá bá lóyún nígbà tí ìyá máa lóyún báyìí ìbejì ló bí. 11. football team ìbejì ló bí lọ́kọ bá yarí lọ́kọ bá ní ìgbà tó ti ṣe mistake yẹn tó ṣẹ̀ sí kó lóyún yẹn yọkọ ló yẹ kó bí le ẹ mọ̀ bó kí nìkan tá a tẹ̀ ń sọ ni wípé kẹ́ ẹ mọ iye ọmọ tẹ fẹ́ bí sódà kò ní sí wàhálà yàtọ̀ sọ́mọ bíbí kí tún nìkan míì tó tún yẹ ká tún máa bára wa sọ kájọ péra wa jókòó ká sọ kí nìkan míì iṣẹ́ ṣíṣe tìyàwó ni o kò ń ṣe tọkùnrin o iṣẹ́ ṣíṣe ti obìnrin kí ni díẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà
àwọn ọ̀rọ̀ iṣẹ́ obìnrin ó máa ń dá wàhálà lẹ̀ nígbéyàwó kí ló dẹ̀ máa ń fa ni wípé obìnrin tó ti lọ sí school tó graduate understand tó ń ṣiṣẹ́ ọkọ lè máa sọ̀rọ̀ bóyá kò fẹ́ ṣẹ̀ wọ́n ti jọ fẹ́ra wọn ti jọ ń ṣe ogbẹ̀ ìgbà tó bá máa ṣe wedding báyìí lọ́kọ bá máa rí pé iṣẹ́ obìnrin yìí o alẹ́ ló ń dé òun ò dẹ̀ lè tolerate pé kó máa dé lálẹ́ ló bá máa di pé my dear wàá fi ṣẹlẹ̀ o ṣọdọ̀ mọ̀ kó lè di wàhálà máa wà ó ló fi yẹ kí wọ́n jọjọ́ kó kọ́ jọ sọ ní relationship. káṣẹ̀ wá wo bí irú èmi tó jẹ́ pé mo like iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ wá sọ pé mo wá ní iṣẹ́ ní aago 12 òru o pé torí gbà yẹn ni àyè sílẹ̀ fún mi láti lọ láti ṣiṣẹ́ làwọn dáàdi yín bá ní irọ́ ò lè lọ o. wọ́n yá máa ké. wàá máa ké. nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀. ẹjẹ ń lọ ọ̀nà kíní kan ọ̀nà fún lọ́nà ọ̀run ọkùnrin mi á sọ pé I will pay you èló náà sọ fún ẹ máa san bó tọkọ bá ti rí pé ìfẹ́ obìnrin yẹn níṣẹ́ yẹn passion tó bá ti jẹ́ pé nǹkan tíyàwó yẹn nífẹ̀ẹ́ ni ẹjọ́ sọ ìtùbínùbí kẹtìjọ sọ kẹtì mọ̀ pé ìyàwó mi o iṣẹ́ ẹ o bóyá olórin ni every weekend kò ní sílé ìwọ kọkẹdẹrẹ Monday to Friday ló ti lọ ṣiṣẹ́ Saturday ló mọ̀ pé ó ṣe máa ráyè but Saturday yẹn ìyàwó ní show. ẹlòmíì wà tó yẹ pé ẹlòmíì wà tó yẹ pé iṣẹ́ shifting ni tó yẹ kó máa ní duty lóru ẹ̀dẹ̀ ti rí bẹ́ẹ̀ kó tó di wípé ẹgbẹ́ra yín sílé nǹkan tó ní wọ́n ni wípé kẹjọ jókòó kẹjọ sọ wípé tí n bá fẹ́ ẹ tán o ò ní lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ṣé mọ̀ wípé obìnrin yá ti wò ó tó wáyé pé nǹkan tó tẹ́ lọ́rùn ni a ti sọ pé òun gbà bẹ́ẹ̀ kò ní sí wàhálà tó bá fẹ́ra wọn sílé. jẹun pẹ́lẹ́ rìn kan ó ní ọ̀rẹ́ mi kan dókítà ní ọkọ ẹ̀ ọkọ ẹ̀ máa rẹwà lọ́kùnrin o dókítà yìí rẹwà ìyàwó ìgbà tí wọ́n sì jọ ń ṣe ọ̀rẹ́ tán wà ní yunifásitì ó máa ń wò pé boy ó máa cheat me ó máa ṣe kíní kan I don't trust you I don't diss you ó yọ sọ pé trust me now ìwọ nìkan ni mo ní ìwọ nìkan ni kọ́kọ́rọ́ òṣì mi nínú kọ́ńbọ́ọ̀dù mi nígbà tó yá tán fẹ́ra wọn wọlé night ni ọ̀pẹ ọmọkùnrin dókítà kì máa ní bóyá night tàbí kíní kan wọ́n ṣe pé fún emergency lálẹ́ nìyẹn emergency lóru bó ṣe lọ ọkàn ẹ̀ ò balẹ̀ ọkàn ìyàwó ó sùn ó bá náà ní nightmare wípé ọkọ òun àlákàlà òru yẹn ló kí mọ́tò mọ́lẹ̀ ṣé o believe pé ibi tó ti ń drive lọ àwọn olè wọ́n attack ẹ̀. torí pé ọkọ mi o ṣé kò mọrú iṣẹ́ tọkọ yẹn ṣe tẹ́lẹ̀ kó tó fẹ́ ni. ọkọ ti mọ̀ pé dókítà oníṣègùn òyìnbó ó dẹ̀ tẹ́ lọ́rùn ló fi fẹ́. at any time dẹ̀ ni wọ́n lè pè fúnṣẹ́. irú nǹkan bẹ́ẹ̀ ni pé a ní láti jọ sọ kó tẹ́ wa lọ́rùn àsọyé gbọ́dọ̀ wà ń bẹ àsọyé gidi gan ni. ṣé wàá mọ̀ pé ìkan wá wà tó wá ṣe pàtàkì tá a máa dìídì jókòó tì ní gbogbo ilé ìtẹ́ tó kù lé nìyí tá a máa jókòó tì. jẹ́ pé òun la máa yànnàná tá a máa bá mi sọ fún wọn kí wá nìyẹn gangan tó tẹ̀ jẹ́ pé ó ti wá di wàhálà ọba ìyẹn gan ló tẹ̀ wá le jù. a pè ní past àwọn nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn àwọn nǹkan nígbà tí mo wà ní Ṣàngó Òde tí mo wà nínú Ìgò tí mo ṣì ń jẹ́ jíìn ṣe é sọ fún wọn kó pé nígbà tẹ́ wà nínú Ìgò jíìn o táwọn èèyàn bá mu gàásì kan ẹ máa ń ṣe wọn báyìí ni ṣàǹkó mọ̀ yẹn àbí ṣáǹtí mọ̀ pé wọn gbọ́dọ̀ tọ́ ìdérí kan báyìí àwọn òrèdò ṣọ́mọ̀ yẹn ìyẹn gangan wà ní àtẹ̀wá máa tún wọn lọ máa dúró lé lórí báyìí torí pé kí ni yẹn ti bà ọ̀pọ̀lọpọ̀ relationships tó ti bàjẹ́ kó tó di pa fẹ́ra wa sílé ẹlòmíì tó bá ti sọ past ẹ̀ báyìí tọkọ bá ti gbọ́ wá ní what mi ò in fact mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ ó tẹ̀lé má sọ pé òun ò lè kó lẹ́sẹ̀kẹsẹ̀ o ṣé o mọ̀ pé àwọn ọkùnrin wá le èmi lè máa sọ̀rọ̀ ó kàn máa ní what tó bá mú kọ́kọ́rọ́ báyìí ó lọ bóyá lé eléyìí ló wà ó lọ nìyẹn léyìí yẹn bá pè títí kò bá ní gbé fún un kò dẹ̀ ní rí mọ́ torí pé ó sọ past ẹ̀ àwọn kó lè wọ́n sọ pé wọn ò sọ past wọn sọ pé ìgbà tí wọ́n fẹ́ra wọn sílé tán ni wọ́n ṣe ń mọ̀ lówó jáde ló bá di wàhálà lọ́kọ bá tó mọ̀ wípé ìyàwó òun ó ti ṣiṣẹ́ aṣẹ́wó fọ́dún mẹ́ta tó ń gbowó as in professional tó ń gbowó fódìdí ọdún mẹ́ta tó dúró sórí street tó ń gbé gidi tí òun ṣe pé bóyá wọ́n ní wọ́n pé bẹ́ẹ̀ni wọ́n ṣe su bábá ń bá rí bóyá ìyàwó tó wá tètè rọmọ bí wàhálà dé ọkọ kò dẹ̀ tún wá sọ fún ọkọ pé òun ti ṣe irú ọkọ báyẹn rí lọ́kọ bá get to know àbí kó wá jẹ́ pé ọ̀rẹ́ ọkọ ó ti gbé e rí ọmọ káwọn instance ẹ̀ máa ń ṣẹlẹ̀ kan tó ti sanwó fún rí wọ́n tó wá jẹ́ regular customer wàhálà dé ẹ wò ẹ̀yà ara nílé ajáde afọ̀rọ̀wé àwọn èèyàn lẹ́nu wa fọ̀rọ̀ wọn lẹ́nu wò páàsì o báwo lẹ́yìn ṣe bí so ṣé ká máa sọ ni o àbí ká máa sọ o ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ past ṣe kókó ó ṣe pàtàkì à ń bọ̀ náà. à ń bọ̀. mo lè sọ past mi fún but ó ní àwọn kan tí mo lè sọ fún bẹ́ẹ̀
ètò máa rí pé kò dá ń bẹ̀ mi ò ní sọ pé tó bá rí bá pé ó dá jẹ́ pé òun náà a máa jẹ́ kó yé so kóun náà lè fi mọ nítorí náà lè. obìnrin ò sí ní èèyàn gidi owó wọn mọ ó lówó kò sóbìnrin wàhálà wọn ti pọ̀ jù irọ́ ẹ ti máa sọ fún ìyàwó yín ẹ fẹ́ dalẹ̀ ara yín rú nìyẹn náà. mo lè sọ fún kò mean anything so àwọn experience mo ti experience so mo lè sọ fún because òun náà lè sọ tiẹ̀ fún mi so kò sí big deal níbẹ̀ so kò sí nǹkan tó mean níbẹ̀. mi ò rí ewu kankan bẹ́ẹ̀ pé kéèyàn sọ pass ẹ̀ fún ìyàwó yẹn òyìnbó mo lè sọ pass mi fún ìyàwó mi. ohun tó yẹ fún obìnrin bí ká sọ fún obìnrin ni pé obìnrin ní ìwà tàbá sọ àwọn nǹkan àfẹ́sọ́nà wa fún lóòótọ́ mi wà ó lè láìkì wa ìmí wà ó lè má láìkì ẹ̀ pé fẹ́ máa gba owó yàn ni láti máa jẹyàn ìmí wà tó bá rí fámìlì yàn tó kí fámìlì yàn wà responsible á láìkì yàn tó yàn fámìlì yàn ó lè súnmọ́ wọn fámìlì yàn kán fámìlì yàn kán láìkì ẹ̀ ó dandan pé tí ọkùnrin bá nùhùn ṣe mọ́ àwọn fámìlì yàn níyọ o ọmọ tó mú àwọn láìkì ẹ̀ ìgbé bí akẹ́kọ̀ọ́ wọn lè lọ ní tó ń ṣe pẹ̀lú àwọn láìkì ẹ̀ ìmí wà ó yọ sọ́dọ̀ ìyá ẹ̀ kó kaṣọ ìyá ẹ̀ jáde kó bẹ́ẹ̀ fọ́ kó wà nọ́mà láti bẹ̀rẹ̀ ìyá ẹ̀ lè láìkì ẹ̀ kó mú mọ́ra ní tó bá ń ṣe ń lé tó ń ṣe lójú ọmọ ìyá ẹ̀ nípa eléyìí bọ́n ṣe tọ́jú ọmọ wọn láti kékeré ó lè bá wọn tọ́jú ọmọ wọn láti bẹ̀rẹ̀ ó lè jàǹfààní lára àbẹ̀tọ́ wọn ọkọ̀ àfífẹ́.